Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. God will punish you by God's grace. God will punish you by God's grace. God will punish you. Imagine what's going on. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì ayélujára eléyìí tí ẹ ti ń wò wá lọ́wọ́ yìí Feli-feli TV wípé ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ lágbára Ọlọ́run ọba láṣẹ Elédùà ìṣẹ̀lẹ̀ bí ò ní ṣẹlẹ̀ sí wa. Fún mi Adénúgà lórúkọ mi, a ní ká mú àwọn fọ́nrán kan eléyìí eyín àwọn fídíòs kan pé ká mú wá sójú amóhùnmáwòrán yín kẹ́ ẹ lè mọ bí tí nǹkan gbédé dúró ní orílẹ̀-èdè yìí pàápàá jù ní àwọn abala ètò ààbò. Fọ́nrán eléyìí tá a kọ́kọ́ fẹ́ ṣe àfihàn rẹ̀ yìí èyí ọkọ̀ ọlọ́pàá àti ọkọ̀ kan tó jẹ́ káà eyín tí ọkọ̀ ọlọ́pàá yìí èyí tí ó la orí mọ́ bẹ́ẹ̀ bá rí gẹ́gẹ́ bí àwọn ìwádìí eléyìí tá a ṣe lórí ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní àwọn ọlọ́pàá yìí ni wọ́n ń lé mọ́tò yìí bọ̀. Ẹni tó sì wà nínú mọ́tò eléyìí tí àwọn ọlọ́pàá fi mọ́tò wọn gbá yìí mẹkáníìkì ni atọ́kọ̀ṣe èyí tó lọ gbé ọkọ̀ lára àwọn oníbàárà rẹ̀ èyí tí ọkọ̀ ọ̀hún tí wọ́n ní ó ní àwọn àtúnṣe kéékèèké kan tí wọ́n fẹ́ ṣe nínú ẹ́ńjìnì pé kó wá gbé o kó máa gbé bọ̀ ní ọgbà tí wọ́n ti ń tún ọkọ̀ ṣe lọ́dọ̀ wọn kó bá wọn tún ṣe kó sì dá padà. Wọ́n ní lásìkò tí arákùnrin tó ń wa ọkọ̀ bọ̀ ní àwọn ọlọ́pàá kófìrí rẹ̀ pé àwọn ọmọ yahoo rèé ni wọ́n bá gbáya ni wọ́n tẹ̀lé. Wọ́n níbi tí wọ́n ti ń lé bọ̀ ṣe é sì mọ̀ wípé ẹni tó ń wa ọkọ̀ mọ ohun tó ṣẹlẹ̀ ibi wọ́n ti ń lé bọ̀ tóun náà sì ń lọ òun ò sì ní nǹkan kan tó ń fú lára látàrí pé ó wọ aṣọ iṣẹ́ ó sì mọ̀ pé mẹkáníìkì lòun òun ò lọ́wọ́ nínú nǹkan tó lè máa mú sá fáwọn ọlọ́pàá. Wọ́n ní kí iṣẹ́ òun lè yá làwọn ọlọ́pàá ibi tí wọ́n ti ń gbìyànjú láti dẹ́bùrú rẹ̀ pé kí wọ́n dọ̀bù kúrọ̀sì rẹ̀ níwájú ni wọ́n ti mú ọkọ̀ tiwọn ni wọ́n ti fi gbá ọkọ̀ Toyota eléyìí tẹ̀ ń wò lọ́ọ̀kan yìí. Ìṣẹ̀lẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni kì í ṣe ìlú ibòmíì. Ìlú Ìjẹ̀bú Òde ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Wọ́n ń pe àdúgbò ọ̀hún ní Molépa ní ojú ọ̀nà Molépa nílùú Ìjẹ̀bú Òde tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn ló ti ṣẹlẹ̀. A pe àkíyèsí àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n máa bá wa gbìyànjú láti máa bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ nítorí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí wọ́n gbìyànjú ṣùgbọ́n àwọn kùdìẹ̀kudiẹ kan náà ṣì wà ńbẹ̀ èyí àwọn kàńdá nínú rẹ̀ sí. Bákan náà ẹ̀ tún rí fọ́nrán kan tàwọn ọlọ́pàá bí wọ́n ti na ọlọ́kadà kan èyí náà ṣẹlẹ̀ tí ọkọ̀ ilé ìta fi wọ̀nyí yìí ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí ló ṣẹlẹ̀. Inú ọ̀sẹ̀ tá a wà yìí ló ṣẹlẹ̀ ọjọ́ 17 nínú ọ̀sẹ̀ tá a wà yìí àti inú oṣù yìí ni ìṣẹ̀lẹ̀ tí mọ́tò àwọn ọlọ́pàá ìṣẹ̀lẹ̀. Bákan náà ẹ máa wo fọ́nrán kan lókè lè tá a tún fi wọ̀nyí ṣẹlẹ̀ kejì. Ẹ máa wo bí tí àwọn ọlọ́pàá yìí bí wọ́n ṣe nu arákùnrin ọlọ́kadà yìí. Ìlú Èkó lélẹ́yìí ti ṣẹlẹ̀. Wọ́n mú ọlọ́kadà yìí wọ́n fẹ́ gba ọ̀kadà lọ́wọ́ rẹ̀ wọ́n nà án wọ́n fọ́gi mọ́ lórí ẹ̀jẹ̀ jáde lórí pé wọ́n fẹ́ gbọ̀kadà lọ́wọ́ rẹ̀ láì ṣẹran láì ṣe màálù. Torí Ọlọ́run ẹ̀yin ọlọ́pàá wa dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ̀ tán bá rán ni níṣẹ́ ẹrú ẹjẹ́ àfitọ́mọ jẹ ẹ má torí pé ẹ ti wọ aṣọ òfin wípé ẹ kò sẹ́ni tó máa mú yín. Ẹni tó lè mú yín wà òun ni Ọlọ́run ọba. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o ẹ tún wò yín náà. A ní ká mú àwọn fọ́nrán yìí wá sójú amóhùnmáwòrán yìí ni wípé kẹ́ ẹ lè mọ bí tí nǹkan gbédé dúró lórí ìkànnì ayélujára Feli-feli TV. Lẹ́ẹ̀kan sí ibi tí ẹ ti ń wò wá ẹ share ẹ like kẹ́ ẹ sì fà àwọn fídíò wa náà ẹ pín káàkiri àtòrí YouTube àti orí Facebook ẹ follow wa ń bẹ̀ ìròyìn Feli-feli TV lórí Facebook. Fún mi Adénúgà lórúkọ mi. Eré àtayọ̀ látún fi pàdé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá. See, go back, go there. Go there, follow them. Come here. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.